Damson working on it. Ó wálé ayé ó lámì lápárẹ́ Àbẹ̀kẹ́ Adé alájà sùúrùra ọlátàwá kó má ṣe kánjú kó ìwúlò rẹ̀ láyé sì pọ̀ tá máa jẹ́. Ó wálé ayé ó lámì lápárẹ́ Àbẹ̀kẹ́ Adé. Ramadan 2026 láti iléeṣẹ́ àlùbáríkà Aleshta TV. Ẹ̀yin aráalé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ojoojúmọ́ ni ìyá wa máa ń fi oúnjẹ oríṣiríṣi láti lè fi jẹ́ kí àwọn èèyàn kan fi ṣí inú. Bí a ṣe mọ̀ pé àsìkò àwẹ̀ àti àsìkò Lent la wà yìí, so rice lélẹ̀, ẹ̀wà lélẹ̀ àti dòdò, oúnjẹ oríṣiríṣi lójoojúmọ́. Kọ́lọ́run kó jọ kó bá wa gba iṣẹ́ olóore, iṣẹ́ Aleshta TV látọwọ́ Alájà Sùúrùrat Àbẹ̀kẹ́ Adé Adéwùmí ọmọ Alẹ́ṣin lọ́yẹ. Ẹ̀yin aráalé ẹ máa bá wa ká lọ. Ọlọ́tàwá kó má ṣe kánjú kó ìwúlò rẹ̀ láyé sì pọ̀ tá máa jẹ́. Afọláṣadé Fáṣáàdì akọrin. Afọláṣadé Fáṣáàdì akọrin. Àdùkẹ́ ọlá tún gbé kàndé fáyé. Ìpinnu rere ìjù àánú. Obìnrin onímọ́tò mọ́ọ̀dù tó mórin. Ìran òkété ló ní sàní gbígbẹ́. Lékeléké ló ní yẹ funfun máa gbọ́. Tó bá wá jẹ́ tí ká pé èdè tó wúri. Tí etí máa gbọ́ ti bọ́ọ̀dì àmújó. Afọláṣadé rí ànàtú la fi ràn. Ìyá orin kò lálàáfíà wé rárá. Dèdè tó rin ní máa ń jìnnà rere. Ìmísí ńlá látòkè ní tiwa. Aṣẹ̀dá ayé ló mú mi dá láwọn. Ìjẹyà orin láàyè ìtúkọ́mọ́. Orin ò lè bá mi láàbò torí wípé obìnrin tàjà lákìní ìyá orin. Ó wálé ayé ó lámì lápárẹ́. Ó lámì.